kò sí nítorí kò sí bá ti ń kórí bí ẹ bá lè gbé ìgbésẹ̀ kan lénìí àwọn tó wà ní ìjọba àwọn ni wọ́n ní sójà àwọn ni wọ́n lọ́lọ́pàá àwọn ni wọ́n ní DSS àwọn ni wọ́n ní EFCC àwọn ni wọ́n ní gbá wọ́n ní àwo wọ́n á kó àwọn eléyìí láti fi dẹ́yẹ mọ́ ẹ̀yin tẹ́ ẹ fẹ́ gbé ìgbésẹ̀ kò sí bá a ṣe fẹ́ yọ owó òṣèlú kúrò nínú ọ̀rọ̀ yíyan ọba lórílẹ̀‐èdè tiwa yìí because orílẹ̀‐èdè tá à ń pè ní orílẹ̀‐èdè wa yìí nísìn kì í ṣe orílẹ̀‐èdè kan orílẹ̀‐èdè púpọ̀ tiwa yìí tá a wà so a lè yọ ọ̀rọ̀ olóṣèlú kúrò tó bá jẹ́ pé orílẹ̀‐èdè kan ni ó ṣeé ṣe orílẹ̀-èdè púpọ̀ ní orílẹ̀-èdè púpọ̀ ni a wà báyìí ní Nàìjíríà so wọ́n bá ń pè orílẹ̀-èdè kan orílẹ̀-èdè tiwa kì í ṣe orílẹ̀-èdè kan Hausa ní bá a ṣe ń ṣe à ń pè Northern region Western region and Eastern region ó sà ní bá a ṣe ń ṣe nígbà náà tó bá jẹ́ pé ìyẹn la bá fẹ́ gùn lé ká fẹnukò ká gùn lé yẹn tó bá jẹ́ pé àjọsọ yé pọ̀ ó bá máa wà débi wípé kálukú kúkú ní orílẹ̀-èdè kọ̀ọ̀kan tiẹ̀ nígbà tí kìí kú ṣe pé bóyá àwa náà la join ìra wa pọ̀ ṣé bóyìnbó ló so wá pọ̀ kí ló dé tá àwa náà kúkú jọ mẹ́nu pò láàrin ra wa pé ó dá o ẹ̀yà Ìgbò ẹ máa lọ tiyín ẹ̀yà Yorùbá ẹ̀yin náà ẹ máa ṣe tiyín ẹ̀yà Haúsá ẹ̀ náà ẹ máa ṣe tiyín kí ló dé tẹ́ àkókò sọ nítorí nùbí láàrin ra wa kí nǹkan yẹn ṣeé ṣe tí nǹkan yẹn bá ṣeé ṣe bẹ́ẹ̀ ẹ rí wípé á tún dùn ún nǹkan tí bàbá yẹn sọ yẹn á tún dùn ún ṣe àtìgbà tá a ti ń gbọ́ ní apá ilẹ̀ àríwá orílẹ̀-èdè yìí àti ìgbọ́ púpọ̀ pé wọ́n ń yọba wọ́n ń fọba kan sí i wọ́n tún yọ kan wọ́n kò wọ́pọ̀ ní ọ̀hún. ní ọ̀dọ̀ wa ń bí náà kì í ṣe pé bóyá ó fi bẹ́ẹ̀ náà wọ́pọ̀ ìta ti gbọ́ rí náà ni ibi tó ti ṣẹlẹ̀ tá a sì gbọ́ nínú ìtàn ayé àtijọ́ òun náà ni ti ọba Àjàká ní Aláàfin Ọ̀yọ́ tí ọba Olówu ńgbà náà ló dẹ̀ mú nítorí pé ìyẹn tutù kò ń fẹ́ wàhálà so ọba Olówu ńgbà náà ó jẹ gàba lé lórí ó mú kí Ṣàngó àbúrò ẹ̀ kan tó lọ mú Ṣàngó pé kó wá jẹ ọba Ọ̀yọ́ ìgbà tí Ṣàngó tí wọ́n tún gbé ọ̀tẹ̀ dìde sí Ṣàngó náà gbà náà after náà ni Àjàká tún padà sí orí oyè tó bá jẹ́ orílẹ̀-èdè kan ṣoṣo ní bóyá bíi nísìn bó jẹ́ Yorùbá nation ó ṣeé ṣe ká yọ pé olóṣèlú ò gbọ́dọ̀ tún máa jẹ gàba lórí ọba ó ṣeé ṣe bẹ́ẹ̀ nítorí àwa ọmọ Yorùbá à gbárajọ láti sọ pé ìlànà tí a fi ń yan ọba náà la fẹ́ kó máa exist kó sì máa lọ bẹ́ẹ̀. mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó ti gbọ́ ìròyìn tó ní ṣe pẹ̀lú ọba aládé kan ní Nàìjíríà ìyẹn Emir Sanusi tí wọ́n dá padà sípò tí wọ́n sì yọ Àdúbáyérò kúrò nípò náà. Tèmi tí ń tòótọ́ ẹ gbọ́ wínrínwínrín ọ̀rọ̀ lórí ètò yìí léyìí tí ó sì ní nǹkan ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá àti ibi tá a ti ń kẹran mérò. Tèmi tí ń tòótọ́ Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Mo kí yín o jákèjádò àgbáyé ọ̀dẹ̀ òdùnbí pẹ̀lú mi ní dédé àsìkò yìí mo wà pẹ̀lú Lámèyító Àwùjọ Olóyè Odusina kí n sàn. ẹ kú dédé ìwòyí. ẹ ṣeun. àdúrà wa gbà ó. ẹ kú fọmọnìyàn ṣe o ẹ kú gbogbo ìgbà ẹ kú kó lè dáa tí gbogbo wa ń bá kiri. ẹ ṣeun. agbára lọ́wọ́ Elédùmarè nígbà tó bá dáa wọn ní fẹni kankan nù wá ṣàwátì. àmín. ṣe. tọ́ ẹ já gbéra ńlẹ̀ nítorí pé ààyè ò fẹ́ ká bẹ̀rẹ̀ sí í mú lẹ́yọ kọ̀ọ̀kan èjèèjì. tọ́ ọ̀rọ̀ kan wà ń ta
níbi tí ìròyìn ṣẹ̀ṣẹ̀ gbé Sanusi wọ́n ti gbà á padà sípò Emir tí wọ́n ti yọ kúrò bí ẹyọ jìgá látàbẹ́ ìjọba tó kọjá ìyẹn Abdullahi Ganduje tí í ṣe gómìnà ìpínlẹ̀ Kano tó sì sọ wípé orin òun fín orin ìjọba fín tọ̀ ṣùgbọ́n nígbà tó yá òun fúnra ẹ̀ sọ̀rọ̀ o ìyẹn Sanusi Emir Sanusi Lamido Sanusi ó sọ nǹkan kankan kí ló sọ màá fẹ́ káwọn èèyàn farabalẹ̀ kan gbọ́ màá pè ẹ̀ débi tó lápẹẹrẹ nígbà náà bàbá bá wa ṣàlàyé ojú ìwòye wọn sí ẹ gbọ́. You know, by the time announcement was made that I had been removed for insubordination. You know, that is the word, insubordination. And you will think that somebody who says you're subordinate to him is somebody who is superior to you. You know, and like I said in Abuja, I have my record of service, my father's record of service, my grandfather's record of service. We cannot be intimidated by somebody because you're president or you're a governor, and we cannot tell you that you're wrong. We've chosen different paths. And I said yesterday, and I'll say it again, if I'd gone into politics, and it's given the people that have succeeded in becoming president in Nigeria, I would have been president. Or the governor. So that I choose not to go into politics does not make me a subordinate human being. And this is what we all have to learn as Nigerians. We take too much rubbish. And we're all too afraid, too much in our comfort zones. And by the time these guys finish with us, our children will not have a nation. Already. This is the challenge that we face. How do we stand up? How do we retrieve our nation? How do we go back to that vision that we had? How do we give our children the opportunities that we have had? And even better. And this is the question that each of us must take with us. And the only way to do it is, if you're not in politics, must hold those in politics to account. It's not a comfortable situation to be in, but believe me, I would rather, when people are incompetent and they don't like you, you wear their dislike as a badge of honor. You can't be comfortable. You can't be normal in a dysfunctional environment. So we must get outside our comfort zone, and that is how we will change this country. And for the young people, do not fear. This is your country. This is your future. Take hold of it. So, ẹ jẹ́ ká fi mọ̀ síbẹ̀ náà. Pẹ̀lú ohun tí bàbá yìí sọ, ẹ jẹ́ mú ìbéèrè mi wá láti ilé. Ìbéèrè náà ni pé ṣé ọba aládé ṣé wọ́n kéré sí àwọn tó jẹ́ olóṣèlú ni àbí olóṣèlú ló kéré sáwọn ọba aládé ẹ ṣe káwò. tó ṣe ní orílẹ̀-èdè wa níbí náà ni a ti sọ àwọn ọba aládé wa a ti sọ wọ́n di gbẹ́ndẹ́ abẹ́ àwọn olóṣèlú. Tá bá wo ní ìlú òyìnbó pàápàá jùlọ ní England ní UK ẹ rí wípé ọba wọn kò ń ṣe yẹ̀yẹ́ olóṣèlú ò kàn lè máa jẹ gàba bó ṣe hùn lórí ọba wọn ń bẹ ntọ́ba bá wí ní àṣẹ fún olóṣèlú ní ọ̀hún. So ìdí nìyẹn tó fi jẹ́ pé lọ́dọ̀ tí wá ń bí nígbà tó ti di pé àwọn olóṣèlú tó jẹ́ pé àwọn ni wọ́n ti ń sanwó oṣù fún ọba ẹni tí ó bá sì fọ́ sí ni nínú àfi kó fọ́ lé ni lórí. So ìdí nìyẹn tó fi jẹ́ pé àwọn ọba wa ti di
mẹ́ta tọ́rọ́ lọ́wọ́ àwọn olóṣèlú wa lórílẹ̀‐èdè wa níbí. Ìdáhùn tí mo lè dáhùn sí ìbéèrè yín ní apá abẹ́yẹn. Kódà tá a bá wo ìjọninípò Lamido Sanusi nígbà náà, àwọn kan wọ́n bẹ̀rẹ̀ sí í nàka wípé báwọn Lamido báwọn Sanusi nídìílé wọn bọ́n ṣe ń ṣe nù. Wọ́n á mú ìtàn àwọn bàbá rẹ̀ àti bàbá rẹ̀, wọ́n mú tàn wọ́n fi lélẹ̀. Wọ́n á ṣàlàyé pé wọ́n yọ wọ́n náà láwọn ipò tí wọ́n wà ńgbà kan rí ni. Àwọn kan wá ní ègún ló ń jà wọ́n jàre. Ẹ sì mọ̀ pé bí ègún bá ń jà ní á ní ọwọ́ kankan nínú. Ṣáà lè pè yẹn níbi ègún àbí kí ni tó ṣẹlẹ̀ láàrin yẹn gẹ́gẹ́ bí ojú ìwòye àgbáyé? Nǹkan tí mo rí nínú ìran wọn náà ni pé wọn kì í ṣojo, kì í ṣe ìran ojo, kì í ṣe ìran alẹ́numáfọ̀hún, kì í ṣe ìran tí kàn án dákẹ́ tí wọ́n bá ń rí i pé èèyàn ń hùwà kan tó dàbí pé bóyá ó fẹ́ kù díẹ̀ kí àtò ipòkípò tó ń kó wà, wọ́n á sọ̀rọ̀. Àwọn pé gbogbo ẹni tó bá sì ti wà bẹ́ẹ̀ tí kì í bá dẹ̀ ń ṣe pé bóyá ó rìn nípasẹ̀ òṣèlú tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ, ọ̀tá ni àwọn olóṣèlú máa mú. Àwọn olóṣèlú sì níjọba, kò sì sí ẹni tí ó lè bọ́ ìjọba takàngbọ̀n. Ìdí nìyẹn tó jẹ́ pé bí ó ṣe ń wá nínú ìran wọn yẹn, wọn kò sí nǹkan tí ẹnu wọn ò gbà láti sọ ní tiwọn. Awíkòǹkò lójú ọlọ́rọ̀ ni ọ̀rọ̀ kó gbé ní òṣè tó ìyẹn ni tiwọn. tó bẹ́ẹ̀ má tó à ń sọ pé awíkòǹkò lójú ọlọ́rọ̀ wọ́n bá wí fún àwọn olóṣèlú tó wà ní ìṣèjọba, àwọn ọlọ́rọ̀ ọ̀rọ̀ tí wọ́n wí kòǹkò yẹn wọ́n á sọ pé àwọn tó nǹkan táwọn ó ṣe o ni ó fi rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tí o ní ìlànà wọn. Kì í ṣe pé ègún, kì í ṣe ègún rárá, kì í ṣe ọ̀rọ̀ ègún. Kọ́. Ọ̀dà tá a bá mú yẹn bẹ́ẹ̀ tá a mú bẹ́ẹ̀, ó tún kù kan ọ̀rọ̀ tí ó sọ jáde nínú fídíò tí mo play, nínú ọ́díò tí mo play jáde yìí, ọ̀rọ̀ tí ó sọ yẹn ṣé ẹ̀ wò kó lọ́wọ́ kan òṣèlú nínú gbogbo nǹkan tẹ́mi gbọ́ ń bẹ̀ ṣé pé bóyá lọ́wọ́ kan òṣèlú tí wọ́n fi yọ. àti irú ọ̀rọ̀ tó ń fún rẹ̀ gan-an sọ ṣé àwọn olóṣèlú gbọ́n púpọ̀ and kì í ṣe gbogbo ẹni tó wà ní ipò gómìnà tàbí kíní lólóṣèlú, kódà ẹlòmíì tí ò dipò kankan mú ṣùgbọ́n tó ń ṣiṣẹ́ tàbí jẹ lábẹ́ wọn olóṣèlú fún rẹ̀ lóṣèlú. Ṣé àmọ̀ gbọ́dọ̀ yẹn ní ọwọ́ kan òṣèlú? Nínú ọ̀rọ̀ tó sọ gẹ́gẹ́ bí bẹ́mi ṣe gbọ́ yé sí, ó lóòótọ́ ó sọ pé tó bá jẹ́ pé òun fẹ́ lọ lọ́nà ìlànà òṣèlú ni pé òun bá ti di president tàbí pé òun ti di gómìnà ìpínlẹ̀, ó wá ní òun mọ̀ òun lọ lórí ọ̀rọ̀ olóṣèlú. Kí sì ló fà tó fi sọ bẹ́ẹ̀? Ojú wípé láti lè ó tún sọ̀rọ̀ síwájú sí pé ń bẹ́ẹ̀ pé ìwọ tó bá ṣòṣèlú àfi kó o rí àléébù àwọn tó wà lórí ìṣèjọba kó o sọ̀rọ̀ ń pa ẹ̀, kó o sọ ọ́ lọ mẹ́ẹ̀ náà. Ó sì láwọn olóṣèlú gbọ́dọ̀ máa jiyàn. Bẹ́ẹ̀ tí a bá wò lọ tá a bá wò bọ̀ ní irú ọ̀rọ̀ tó sọ yẹn, a lè pè ní ọ̀rọ̀ olóṣèlú náà la lè pè, nítorí nǹkan tó ti mú ọ̀rọ̀ òṣèlú mọ́ àwọn olóṣèlú wọn yọ nígbà náà. Olóṣèlú ló tún dá padà. pé ó rí gómìnà fín nínú iṣẹ́ agbófinró, a máa ń pè ní gross insubordination, pé èèyàn rí superior officer orí fín. Now irú ìyẹn náà nísìnyí òfin tí wọ́n fi gbé náà nìyẹn tí gómìnà fi yọ nígbà náà. Now nísìnyí àwọn olóṣèlú náà ni wọ́n tún gbé padà síbẹ̀ báyìí. Wọ́n ti búra fún ní State House náà, wọ́n ti búra fún padà sí orí oyè padà. Tẹ́wọ̀n kò sí bọ́ tí n kó rí náà, ọ̀rọ̀ òṣèlú náà ló sì ń lọ. Rí ní ìsìnkì ṣe pé bóyá wọ́n gbé fáṣe janlẹ̀ ní fásọ pé ẹ yọ.
kì í ṣe pé Ifá ni wọ́n gbé ìyanlẹ̀ ni wọ́n Ifá tún sọ pé ẹ dá a padà ọ̀rọ̀ òṣèlú náà sì ni nígbà wọ́n rìn gbogbo bí bẹ́ẹ̀ bá wo gbogbo bí wọ́n ṣe rìn kó tó di pé ó tún di pé wọ́n dá a padà yìí wọ́n tún yọ ẹni tí ọ̀rọ̀ òṣèlú ti wà ńbẹ̀ nítorí ẹni tó yọ nígbà yẹn tó fi ẹni tó fi síbẹ̀ tó nígbà tó yẹn ti kó lórí oyè nísìn àwọn ẹni tí ẹni tó wà níbẹ̀ nísìn nífẹ̀ẹ́ sí òun náà tún lo ipò tiẹ̀ ní gẹ́gẹ́ bí olóṣèlú òun náà tún yọ yẹn náà ó tún fi ẹni tóun náà nífẹ̀ẹ́ sí ó fi síbẹ̀ padà nítorí nígbà àwọn yọ ńgbà yẹn náà kò dùn mọ́ àwọn kan nínú àwọn tí ò dẹ̀ dùn mọ́ nígbà náà yẹ mọ̀ Ọlọ́run ti tún wá ṣe nísìn àwọn wọn ti tún wà ní orí ipò àwọn náà ti lo agbára tiwọn náà gẹ́gẹ́ bí olóṣèlú ó yá nǹkan tó wọ́n ṣe ńgbà yẹn tá a wí tó a sọ tí ò gbọ́ àwa náà tún á lo agbára tiwa àtúndà padà síbẹ̀. ṣé taba ní àwọn wò pẹ̀lú àlàyé yín yẹn ṣé kìí ṣe pé ohun tí ó wà á mọ̀ ràn mọ́ lọ nílé yìí bí iná yẹ nítorí pé tó bá yá tẹ́lómi ìbá tún débẹ̀ lọ́la tó tún jẹ́ tẹni tí wọ́n yọ yìí tí ìwé yóò tún dá ẹni wọ́n á sọ di tébù tẹ́nísì tí wọ́n ń gbá. tá ń gbá lọ tá ń gbá bọ̀. bẹ́ẹ̀ ni ní inú orin bàbá wa Ògúndé ńgbà kan ó ní Yorùbá sọra wọn di bọ́ọ̀lù táráyé gbá wọn bá gbá wọn sókè wọn á tún gbá wọn sísàlẹ̀ wọn á gbẹ̀bí fálárí wọn á gbárí fẹ́lẹ́bí. ṣé rí ngbà tí bàbá yẹn kọrin ngbà yẹn ọ̀rọ̀ politics náà ni ọ̀rọ̀ olóṣèlú náà ló mú kó kọrin yẹn ngbà náà. so eléyìí náà ń sìn yìí tí a mọ̀ pé ọ̀rọ̀ olóṣèlú náà ni wọ́n kàn máa gbà báyìí wọ́n á gbà báyìí. ṣé rí kì bá ti ṣe pé bóyá ìlànà báwo là á ṣe yan ọba láyé àtijọ́ lórí àtìgbà tá a ti ń gbọ́ ní apá ilẹ̀ àríwá orílẹ̀-èdè yìí àti ìgbọ́ púpọ̀ pé wọ́n ń yọba wọ́n ń fọba kan sí i wọ́n tún yọ kan wọ́n kò wọ́pọ̀ ní ọ̀hún ní ọ̀dọ̀ wáńbì náà kì í ṣe pé bóyá ó fi bẹ́ẹ̀ náà wọ́pọ̀ ìta ti gbọ́ rí náà ni ibi tó ti ṣẹlẹ̀ tá a sì gbọ́ nínú ìtàn ayé àtijọ́ òun náà ni ti ọba Àjàká ní Aláàfin Ọ̀yọ́ tí ọba Olówu ńgbà náà ló dẹ̀ mú nítorí pé ìyẹn tutù kò ń fẹ́ wàhálà so ọba Olówu ńgbà náà ó jẹ gàba lé lórí ó mú kí Ṣàngó àbúrò ẹ̀ kan tó lọ mú Ṣàngó pé kó wá jẹ ọba Ọ̀yọ́ ìgbà tí Ṣàngó tí wọ́n tún gbé ọ̀tẹ̀ dìde sí Ṣàngó náà ńgbà náà after náà ni Àjàká tún padà sí orí oyè náà. Tàbá wo apá òkè Ọya yíyan Emir níbẹ̀ kò ń ṣe pé bóyá ọ̀rọ̀ pé à ń gbé fa ṣanlẹ̀ lọ́dọ̀ tí wọ́n ń bẹ̀ ojú mi ò ṣálẹ̀ púpọ̀ ṣùgbọ́n tá a gbọ́ ní yíyan Emir níbẹ̀ bóyá nílànà ti ẹ̀sìn wọ́n ní nílànà ẹ̀sìn tàbí ìran wà bẹ́ẹ̀ níbẹ̀ so ìlànà ẹ̀sìn náà dẹ̀ mú mọ́ ní ọ̀dọ̀ wọn lọ́hùn náà so ìran tó ti ń jẹ́ bẹ́ẹ̀ náà ní ṣe àpò ìran náà ní lọ́dọ̀ wa ń bí báyìí náà bẹ̀tí nínú ìran a gbọ́dọ̀ kọ́kọ́ béèrè ta ni ó tọ́ sí tó rọ́pọ̀ nínú ìran yẹn so irú tọ̀dọ̀ tí wọ́n ń sìn ìran tí wọ́n ti máa ní bí wọ́n ṣe ń yan ẹni tó bá kàn tó yẹ kó jẹ ọba níbẹ̀ bẹ́ẹ̀ nígbà tó ọ̀rọ̀ olóṣèlú ti wọ̀ ọ́ tó di ní pé olóṣèlú ló dẹ̀kù ló ń pàṣẹ lórí àwọn ọba so náà ni ọ̀rọ̀ fi di bó ṣe dà yìí so irú nísìn a lè yọ ọwọ́ òṣèlú kúrò nínú ẹ̀ náà kò sí bá a ṣe fẹ́ ṣe kò sí bá a ṣe fẹ́ yọ ọwọ́ òṣèlú kúrò nínú ọ̀rọ̀ yíyan ọba lórílẹ̀‐èdè tiwa yìí because orílẹ̀‐èdè tá à ń pè ní orílẹ̀‐èdè wa yìí nísìn kì í ṣe orílẹ̀‐èdè kan orílẹ̀‐èdè púpọ̀ tiwa yìí tá a wà so a lè yọ ọ̀rọ̀ olóṣèlú kúrò tó bá jẹ́ pé orílẹ̀‐èdè kan ni ó ṣeé ṣe. orílẹ̀‐èdè púpọ̀ ni a wà báyìí ní Nàìjíríà so wọ́n bá ń pè orílẹ̀‐èdè kan orílẹ̀‐èdè tiwa kì í ṣe orílẹ̀‐èdè kan so orílẹ̀‐èdè púpọ̀ tá a wà ní Nàìjíríà yìí a lè yọwọ́ òṣèlú yẹn
a lè yọwọ́ kí là ń kó wọn kó nú àwo yíyan ọba. Tó bá jẹ́ orílẹ̀-èdè kan ṣoṣo ní bóyá bíi nísìn bó jẹ́ Yorùbá nation, ó ṣeé ṣe ká yọ pé olóṣèlú ò gbọdọ̀ tún máa jẹ gàba lórí ọba. Ó ṣeé ṣe bẹ́ẹ̀ nítorí àwa ọmọ Yorùbá à gbárajọ láti sọ pé ìlànà tí a fi ń yan ọba náà la fẹ́ kó máa exist kó sì máa lọ bẹ́ẹ̀. Ṣé nísìn ní orílẹ̀-èdè tá a wà yìí nísìn ṣé Yorùbá nísìn kàn dìde pé rárá o Ifá la fẹ́ kí gbogbo kẹ́ máa fi yan ọba o, olóṣèlú ò gbọdọ̀ lọ́wọ́ sí àyan ipò ọba mọ́. Fash Express Logistics Services has gone far, even beyond your imagination, to serve you better in Ibadan and beyond. Fash Express Logistics Services has proven integrity to make you get whatever you want, wherever you are, and whenever you wish. Our services include global and local courier services, e-commerce, express delivery, pickup and delivery, and a lot more. Your convenience and safety of your parcels and luggages are so paramount to us. For further inquiries, please call Fash Express Logistics Services on 0906 727 0530 and 0805 467 5088. Fash Express Logistics Services. Your convenience is our priority. Ṣeé ṣe nítorí òfin là ń tẹ̀lé. Nígbà òfin bá sì ti sọ fún wa pé olóṣèlú ló máa ṣe nǹkan báyìí lórílẹ̀‐èdè tí gbogbo wa tá a jọ wà yìí o, kò sí nǹkan tá a fẹ́ ṣe lórí ẹ̀. So that's why tó jẹ́ pé a lè yọwọ́ kí là ń kó wọn kó bẹ̀. Yọwọ́ ẹ̀ kú. Ó dà ká mú tẹ̀gàn kú ò ká mú ọ̀rọ̀ kan jáde tó ní nǹkan ṣe pẹ̀lú àwọn ọ̀rọ̀ kan, àwọn gbólóhùn kan wà tó jẹyọ nínú ọ̀rọ̀ Lamido Sanusi. Emir Lamido Sanusi àti di Emir àbáyé. Wọ́n ti di Emir padà. Emir Lamido Sanusi níbi tó sọ pé sàpákátàrá làásìn tọ́ lóòótọ́ èbó náà sọ. Bẹ́ẹ̀ni. Èmi ń bá wọn tún sí Yorùbá ni. Bẹ́ẹ̀ yẹn bá ń ṣe tí ò dáa ká sọ. Ká sì mọ̀ wo ohun tó lè tẹ̀yìn ẹ̀ yọ. Bẹ́ẹ̀ni. Ó jẹyọ nínú ọ̀rọ̀ wọn. Bẹ́ẹ̀ni. Nítorí tá a bá ní bí nǹkan ṣe ń dùn mọ́ alákànsáfẹ́ mọ́ faramọ́ bẹ́ẹ̀ yóò léwu. Ó sì ní ó sọ̀rọ̀ lọ síbi pé àjò lè dàbí ilé. Àwọn tó ń lọ sókè òkun tán ó nílé làbọ̀ sinmi oko. Ó ní bá wa kọ̀ bá kọ̀ tá a gbé àwọn ìgbésẹ̀ kan pé yóò yọ ní lẹ́sẹ̀ lẹ̀. Ṣé ìgbésẹ̀ kan wà tá a lè gbé mọ́ báyìí níbi tọ́rọ̀ dé? Pẹ̀lú ọ̀rọ̀ tó sọ. Ìgbésẹ̀ wà lórí ẹ̀, ìgbésẹ̀ tó wà lórí ẹ̀ tèmi rò lọ́kàn tèmi ní pé tí gbogbo wa bá gbárí jọ yẹn gbogbo àwa tá a pera wa ní orílẹ̀-èdè Nàìjíríà o tá a bá gbárí jọ tá a sọ ní ìtòbínúbí ní àárín ra wa pé bóyá kí ẹ̀yà kọ̀ọ̀kan ẹ̀yà bíi mẹ́ta la pè báyìí lórílẹ̀-èdè yìí tó a mọ̀ pé èdè tó wà lórílẹ̀-èdè ju mẹ́ta lọ bẹ̀tẹ̀ ẹ̀yà mẹ́ta la pera wa pé ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta yìí o ní ìṣèjọba yẹ́mọ̀ ní ayé ìgbà kan rí Haúsá ní bá a ṣe ń ṣe à ń pè Northern region, Western region and Eastern region ó sà ní bá a ṣe ń ṣe nígbà náà. Tó bá jẹ́ pé ìyẹn la bá fẹ́ gùn lé ká fẹnukò ká gùn lé yẹn. Tó bá jẹ́ pé àjọsọ yé pọ̀ ó bá máa wà débi wípé kálukú kúkú ní orílẹ̀-èdè kọ̀ọ̀kan tiẹ̀. Nígbà tí kìkú ṣe pé bóyá àwa náà la jọ ìra wa pọ̀ ṣe bóyìnbó ló so wá pọ̀. Kí ló dé tá àwa náà kúkú jọ mẹ́nu pò láàrin ra wa pé ó dá o ẹ̀yin ẹ̀yà Ìgbò ẹ máa lọ tiyín, ẹ̀yà Yorùbá ẹ̀yin náà ẹ máa ṣe tiyín, ẹ̀yà Haúsá ẹ̀yin náà ẹ máa ṣe tiyín. Kí ló dé tá àkókò sọ nítorí láàrin ra wa kí nǹkan yẹn ṣeé ṣe. Tí nǹkan yẹn bá ṣeé ṣe bẹ́ẹ̀ ẹ rí wípé a tún dùn ún nǹkan tí bàbá yẹn sọ yẹn a tún dùn ún ṣe, a dùn ún ṣe gan
dáadáa ju wípé ká máa fi ọ̀ràn yàn ká máa fi wípé àfi nítorí kò sí bẹ́ẹ̀ tí òun kó rí bí ẹ bá lè gbé ìgbésẹ̀ kan lénìí àwọn tó wà ní ìjọba àwọn ni wọ́n ní sójà àwọn ni wọ́n lọ́lọ́pàá àwọn ni wọ́n ní DSS àwọn ni wọ́n ní EFCC àwọn ni wọ́n ní gbá wọ́n ní àwo wọ́n á kó àwọn eléyìí láti fi dẹ́yẹ mọ́ ẹ̀yin tẹ́lẹ̀ fẹ́ gbégbèsẹ̀. tọ́ ọ̀rọ̀ lélẹ́yìí tábà ní ká mú mọ́ ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá irú ẹ̀ náà ń fẹ́ ṣẹlẹ̀ lóòótọ́ agbóhùn tán pé nǹkan tó jọ bẹ́ẹ̀ gan ti ṣẹlẹ̀ rí nínú tán àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ni ṣẹ́ẹ̀ṣì rántí. ṣebí ti bàbá ọba àjàká. tọ́ ṣùgbọ́n nílẹ̀ Yorùbá yìí àwọn olóṣèlú yìí náà ti wọnú ipò ọba wa tán yányán kódà àwọn ló ń fi ọ̀pọ̀ ọba aládé jẹ báyìí nílẹ̀ Yorùbá èyí sì ń fa ìbò ẹ̀yìn àti ìrẹ̀yìn bá ìran Yorùbá nínú àṣà àti ìṣe wa eléyìí táwọn ọmọ Yorùbá tàtà nífẹ̀ẹ́ wípé kí àṣà wa kó má wúro wọ̀kùn níbi ọ̀rọ̀ wa dé yìí kí ni àmọ̀ràn tẹ̀kan lè gbà àwọn èèyàn lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ní ṣókí nígbà náà ẹ wàá fi orúkọ yín síta lẹ́kùnrẹ́rẹ́ àti fóònù nọ́mbà. kò sí àmọ̀ràn kan náà nítorí tí àbá yìí ti padà sí ẹsẹ̀ àárọ̀ lórí àyàn ọba pàápàá jùlọ ní apá ọ̀dọ̀ wa ní ilẹ̀ Yorùbá ní bíbáyìí nǹkan tó ó sì máa ṣẹlẹ̀ yẹn náà ó sì máa ṣẹlẹ̀. ẹ wo irú ọ̀rọ̀ kan tí tó lọ lórí ayélujára nígbà kan lórí ọ̀rọ̀ ti bàbá wa Ọbásanjọ́ tí wọ́n fi ní káwọn ọba dìde ó yá ìjókòó ṣe mọ̀ pọ́rọ̀ òṣèlú náà ni tí kì bá ṣe bẹ́ẹ̀ ni bàbá ò lè pàṣẹ irú ẹ̀ fún ọba aládé pé kí wọ́n dìde kí wọ́n jókòó nígbà jẹ́ ẹni tó bá ti wà lórí àpèrè ọba kò sí ẹnikẹ́ni tó gbọ́dọ̀ tún jẹ́ kọ́ba máa tún forí balẹ̀ fún mọ́ wọ́n gbọ́dọ̀ forí balẹ̀ fọba ni yóò wá yẹ káwa ní kí àwọn ọba aládé kí wọ́n jókòó lọ rẹpẹtẹ ká pàṣẹ fún wọn torí pé gómìnà wọlé wọ́n ní wọn dìde káwa sọ pé ó yá ẹ dìde ẹ jókòó bí ọmọléèwé táwọn náà dẹ̀ dìde tí wọ́n dẹ̀ jókòó bẹ́ẹ̀ náà torí wọ́n mọ̀ pé táwọn ò bá dìde káwọn jókòó bí wọ́n ṣe pàṣẹ fáwọn yẹn ẹ̀yìn ọ̀nà jẹ àwọn owó oṣù àwọn wọn ní fún àwọn mọ́ àtàbí wọ́n yọ wọ́n nípò ọba tí ẹ rí pé ó jẹ́ nǹkan tó kọni lóminú díẹ̀ nígbà náà dó bàbá ti ṣe àwọn àtúnṣe tó yẹ kí wọ́n ṣe ní orí ẹ̀ náà ìmọ̀ràn tèmi jù náà ni pé kí a fi àwọn ìlànà tá a fi ń yan ọba láyé àtijọ́ ká sì máa ṣe ká padà sí àìsí ìlànà yẹn mọ́ náà ló ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ọba náà ní ìsìn nígbà tó dé orí wọ́n yàn gẹ́gẹ́ bí ọba ẹ̀yìn ilé ìpèbí tó yẹ kó wọ̀ ìpèbí aláfẹ́ ni kì í ṣe ìpèbí gan-an kò sí bó ti hùn kó rí nígbà tí tó bá yá nígbà ọlọ́jọ́ bá ń tó lọ wàá náà bẹ̀rẹ̀ sí sọ pé wọn ò gbọ́dọ̀ sin ẹ́ nílànà bí wọ́n ṣe ń sin ọba o tó sì jẹ́ pé ó ní bí wọ́n ṣe ń ṣe ọba tó bá wàjà ń gbà náà ó nílànà tí wọ́n ń gbé gbà tí ìlú fi ń tùbà tí fi ń túṣẹ so ìyẹn nísìnyí ó ti mú kí ó di ẹlẹ́yà ẹlẹ́dẹ̀ olóhùn yọhùn tí ń wà nínú ọba ìlànà mùsùlùmí ní ẹgbà kẹfì sinmi o ìlànà kìrìsìtẹ́nì ní ẹgbà kẹfì sinmi o ẹ̀nà ẹ̀wò ó ti ń tàbùkù kódà ó mú kí àṣà àti ìṣe Yorùbá látọ̀dọ̀ àwọn tá a rò wípé ó yẹ kán á máa gbé lárugẹ ó ti mẹ́rí irú ẹni bá ń gbọ́rú ẹ̀ lẹ́nu wọn tó sì jọmọ Yorùbá tí wọ́n wá sọ fún un pé tọ́ba bá wàjà o orò gbọ́dọ̀ jáde o wọ́n á ṣèdè o fún ìjọ bíi mélòó kan o ǹjẹ́ ẹ rò pé irú ẹni bẹ́ẹ̀ yóò wà kàkúnná tí irú ẹni bẹ́ẹ̀ bá wà ní ipò kan tó jẹ́ ipò alágbára
á na àwọn olóró gbogbo wọn á kó wọn sínú sẹ́ẹ̀lì wọ́n kó gbogbo wọn sí sẹ́ẹ̀lì so ṣé àṣà àti ṣe Yorùbá ṣé kò àti parẹ́ bẹ́ẹ̀ so ibi ìrántí àṣà àti ṣe wọn tẹ́ bá sì ti gbà lọ́wọ́ wọn tẹ́ ẹ gba ẹ̀sìn wọn lọ́wọ́ wọn tẹ́ ẹ sì gba èdè wọn lọ́wọ́ wọn ìran yẹn ti parẹ́ so yóò parẹ́ ó ti tán pátápátá ìdí nìyẹn tó fi jẹ́ pé ìmọ̀ràn tèmi kan lè gbà wá ojú pé àbá jẹ́ Kristẹni àbá jẹ́ Mùsùlùmí ẹ jẹ́ kí nígbà tá a bá ti mọ̀ pé a bára wa ní ẹ̀yà yìí Yorùbá àṣà àti ṣe wa yẹn ẹ má jẹ́ ká fi torí ibi tá a wà ẹ̀sìn tá à ń sìn yẹn ká wá fi sọ pé ìyẹn ni àfi ní jẹ́ kó ti exist mọ́ rárá àtọ́ èyí tó àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú wọn náà wà tí ó bá ẹ̀sìn wa náà tẹ́ à ń sìn náà tó bá a mú ọ̀pọ̀lọpọ̀ wà nínú ẹ̀ tó bá a mú dáadáa so èyí tá a bá rí wípé ó dàbí pé ó fẹ́ tako ẹ̀sìn yẹn ní ọ̀nà tí ò dáa tá a sì rí pé ọ̀nà tí ó gbà fẹ́ tako yìí kò bójúmu tó ìyẹn náà la kàn lè moderate tá a bá pè wọ́n jọ tá a kọ́ wọn pé báyìí làbá ṣe báyìí làbá ṣe ó sì ń dà ju wípé ká kàn condemn ẹ̀ totally lọ àmọ̀ràn tèmi kàn lè gba gbogbo wa nìyẹn. ó dà bó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ ṣeun ẹ wá pe orúkọ yín fáwọn èèyàn lẹ́kùnrẹ́rẹ́ àti fóònù nọ́mbà yín. tó orúkọ tèmi náà ni Olóyè Odusina Yunus Ìdòwú tí mo jẹ́ amúlùdùn gbogbo ìtòkò titun ní Lábà Ìwá ní Òkè Àrẹ́gbà ní Abẹ́òkúta nọ́mbà ìbánisọ̀rọ̀ tèmi náà ni 08034275939 lẹ́ẹ̀kan sí 08034275939 ẹ ṣé púpọ̀. tọ́ ẹ ṣeun o ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ rèé mo mọ̀ pé lù gángan lọ̀rọ̀ lé ayé bó bá kọ wájú sẹ́nìkan yìí ni ó kọ́ sọ́mọ ẹlòmíín ẹ já lọ sí comment section kámi èrò ti yín pẹ̀lú kẹ́sì tún bá wa share fídíò yìí fáwọn ẹlòmíín lóní Bembeyeke. Welcome to the epitome of luxury living, nested in the heart of Shimawa, Mowe, Ogun State. Prepare to embark on a journey where serenity meets sophistication, where every corner tells a story of elegance and tranquility. Islet Phase 1 is located 10-minute drive from Lagos Ibadan Expressway, right behind the RCCG camp, Shimawa. Yeah, you are welcome. Yeah, can you tell me? Wow. It was to the glory of God. I appreciate Almighty God. It's a rare opportunity. I'm so fortunate I got to know about this place through a friend of mine who happens to be a realtor. Okay, thank you. That's noted. Then, can you tell me how do this property along with your reference? Oh, wow. It's such a comfortable and a nice place for me. I appreciate its accessibility to many amenities that is very close. It's a wonderful place that so much appreciate. Okay, that's good. Can you let me know what are the documents? I really appreciate, like I said, immediately I purchased this place, I was given the receipt for the sales of a 500 meter scale meter. Also, I also got a deed of assignment. I was given deed of assignment with no effect. Also, I was also given a survey plan and at the same time a contract of sales from them with immediate effect. So I so much thank you God for this rare opportunity. Thank you. Really appreciate you. Welcome. Have a nice day. Thank you very much. Hello
welcome you to the allocation activities of today at It's Not Phase 1. And I'm using this medium to congratulate every property investors. Let me call them smart investors for their kind and wise decision they make. Because it's never been easy getting a property at this kind of location at Shimawa Mowai. It comes with a high price, and as we all know, development is ongoing. We have some other kind of properties as land homes and properties. We have some of our estates, some are already developing, while some are even sold out. So we have some properties at Ajebo. We have some at Ajebo. We have a Mango Phase 1 at Ajebo, and also we have a Dream Home Phase 2, which is still available at the moment. We have that one also at Idowo. See about how the allocation properties have been, and it's never been easy, and we congratulate every one of us. So I'm using this medium to kind of invite everyone that it is only now that you can get the property you want. Any moment, any further delay in the decision will also lead to an increment. So whenever you want to consult the professionals involved. Make use of artificial homes and property. So like I said earlier on, we have some that are already sold out, and we have some that are still currently on for selling. So if you are interested, kindly check us at our available Gmail down, and also the number on the screen. Ẹni fọkàn ní Jẹ̀ṣà ìyẹn fẹ́ jòǹgbò, ẹni fàyà ní Jẹ̀bú ìyẹn fẹ́ jẹ̀ǹgbé. Ọlọ́run má jẹ́ ń bá wọn fọ́mọ Ìbàdàn. Ìyá rẹ̀ dá lójúgun ìwà ń kà, bàbá rẹ̀ ń bẹ lóko tí ń ru pákí ká. Àǹtí abájọ tẹ ọ̀rọ̀ kan fẹ́yìn lé, tó rán ní gbogbo ayé ńlẹ̀ ti bú tán o. Ẹ wá ń tilé bọ́lé ká, àtàtì ọlọ́rọ̀ méjì ti dára lè mọ̀ṣù. Àtùpàtà ń ké sáyà ọ̀rọ̀ wá ní. Àbà máa yọwọ́ lọ́rọ̀ mi. Bàbá máa yọwọ́ lọ́rọ̀ mi. Dàkún máa yọwọ́ rẹ lọ́rọ̀ mi. Bàbá máa yọwọ́ lọ́rọ̀ mi. Bàbá máa yọwọ́ rẹ lọ́rọ̀ mi. Bàbá máa yọwọ́ lọ́rọ̀ mi. Máa yọwọ́ rẹ lọ́rọ̀ mi. Bàbá máa yọwọ́ lọ́rọ̀ mi o.
máa yọ̀wọ́ rẹ lọ́rọ̀ mi o. ATJ Textiles ló túbọ̀ ń jẹ́ kí ojú wa tàn sí aṣọ àdìrẹ ilẹ̀ wa. First National Àdìrẹ Festival tó wáyé kọjá ló túbọ̀ sọ ní jí láti máa túbọ̀ gbárùkù ti aṣọ àdìrẹ wa àti láti mọ ojúlówó yàtọ̀ sí ayédèrú. Ní báyìí gbogbo ẹ̀yin ará ilẹ̀ yìí àtòkè òkun tí ẹ ti ń pè fún ríra aṣọ àdìrẹ yín, ATJ Textiles, Àṣàní àti Àdùkẹ́ Foundation ṣetán láti máa kó ojúlówó ránṣẹ́ lówó tí kò wọ́n jù. Ẹ̀yin náà ẹ wo bàtà, báàgì, agbádá, súùtì, dúfè, beddings, wedding gown, bangles, cotton, táì ọrùn àtàwọn ohun àrà míì tí wọ́n fi aṣọ àdìrẹ ṣe. Ẹ tètè ra tiyín lónìí. Bí ẹ bá sì tún fẹ́ ní rírán kí wọ́n tó kó ránṣẹ́ síbikíbi lágbàáyé, ó rọrùn jù. ATJ Textiles wà ní nọ́mbà 8 Olúfẹ́mi Èsúrú Oṣó Street, Ṣódùbí, Oníkólóbó, Abẹ́òkúta, Ogun State, Nigeria. Ẹ̀wẹ̀, ètò ìdánilẹ́kọ̀ọ́ fún individual, corporate àti group wà. Youth and Women Empowerment náà kò gbẹ́yìn ní Àṣàní àti Àdùkẹ́ Foundation. Ẹ pè sórí 0803-472-0409 tàbí 0703-897-7028 lórí Instagram àti Facebook. Ẹ tẹ̀ ATJ Textiles, aṣọ àdìrẹ ilẹ̀ wa, tiwantiwa ni. Bembeyeke TV, ìkànnì eléyìí ládùn jù, ó gbafẹ́ ó gbàyè, òun ni ẹ máa wò. Bembeyeke TV, ìkànnì eléyìí ládùn jù, ó gbafẹ́ ó gbàyè, òun ni ẹ máa wò. Àwọn ètò tó mọ́gbọ́n wá lóríṣiríṣi ń bẹ níbí, ojúlówó ìròyìn ẹ̀gbọ́n tiwa ní í ṣe, torí ẹyẹ bí ọ̀gìn ò sí, kìnìún lọ bá ẹran. Ojúlówó ìsọfúnni ló mú wa dá wọn yọ. Bembeyeke TV, ìkànnì eléyìí ládùn jù, ó gbafẹ́ ó gbàyè, òun ni ẹ máa wò. Sọpọ̀ ti lọ Bembeyeke TV, ilẹ̀ tí máa rí bẹ́bẹ́, ìkànnì eléyìí ládùn jù, Daniel Salmon ló mú gbàyè, òun ni ẹ máa wò.